حملها لتا حيث صار القوم صاعي وإذا حملت إلى القبور جنازة فاعلم بأنك بعدها محمول. gbogbo àwa tí àánú Ọlọ́run àti ìfẹ́ tá a jọ ní sí ànábì tí wá ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tí a wà níbí kí ló dé tó ń han ta ló kó wá láti wá sẹ́yìn ìyá wa alhaja Fadila ní ilé olóòdẹ wa níbẹ̀ yẹn lókè ọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ ni níbi tí òkú yìí kàǹkàdé tó kàǹkàdé ọ̀ngbọ́n sàmúnà ń bọ̀ jẹ́ mójútàgbò níbi tí ó kàǹkàdé ní òkú ìyá wa yìí ẹ̀rẹ́ Fadila lónìí ọdún kọ̀la òní ọjọ́ àràfá tí kábíyèsí ọlọ́fà ẹ̀ pé kábíyèsí ni kábíyèsí ìwọ tó bá sọ bẹ́ẹ̀ tó lẹ́ni tí ó ń nà ọ́ tó bá délé sọ bẹ́ẹ̀ kí n gbọ́ kábíyèsí ó kẹyọ kan tó kilẹ̀ dáadáa n tí ò ṣe é pín ká lọ lọ́fà ń pín káhùn bẹ́ẹ̀ ni iyì ò ṣe é lò nílòkulò Allah tó ràn tó mọ iyì kéré láyé kéré iyì náà ó wọ́n bí omi ojú ni Allah bí tá a bá ti rí ẹjẹ́ àmọ̀ pa rí yìí tí gbogbo àlejò máa wọ̀lú náà tí wọ́n lọ máa ṣe kẹ́ ẹ pẹ́ bàbá sáàfin náà àbí ká tiẹ̀ pé káfò ní sinmi fún ọ̀la Allah síbẹ̀ bàbá kábíyèsí ọlọ́fà kábíyèsí ẹ sọ bẹ́ẹ̀ ẹ ṣe kábíyèsí ẹ wí lẹ́ẹ̀kan sí kí n gbọ́ ṣé ẹ mọ̀ pé ẹni tí ì ṣèyàn ní foore san oore náà bàbá ọlọ́fà ò mọ̀ ìyá tó lọ yìí rí mo fẹ́ kẹ́ gbọ́ àmọ́ wọ́n mọ àwọn ọmọ wọn ti ń lálùbáríkà Allah bọ́mọ ṣe lè kó yìí báyẹn ló lè kó àbùkù báyẹn káàrí ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ dojú tàwọn tó bí yín tẹ́ ẹ rí ìwọ yín tó gbé ẹja ńlá látòrí yíyányán dáradára Abíọ́lá tó kàn gbó yíyányán á padà ká kọ yín tó dáwà yìí díjà lẹ̀. bàbá ọlọ́fà tí wọ́n ń bọ̀ wọ́n wá kó dání àwọn àkàrà wòǹpà tó kápá ẹ̀kọ́ gírí àwọn ọmọ odó tó yàn pa kẹ́tó kún lóògùn wọ́n tún kún wọn lọ àwọn tá a bí lọ́fà tí wọ́n ń pàṣẹ nílùú tí wọ́n ti bí ẹ tí wọ́n lágbára jọ mu onílẹ̀ lọ nílùú tí wọ́n ń gbé. bàbá wa síwájú of Offa land àwọn tí wọn ò ṣe é pè lálejò mọ́ nídàálẹ̀ àfẹni tí ó bá kábùkù
tẹ̀bà ń gbọ́ ẹ má pu alálejò mọ́ àwọn ayé làjọ nílùú wọ́n gbàlú ranran níbi tí ẹ ń gbé. ìjọba abẹ́ gan ò lè kó yín àwọn kéré àmọ́ kí yín àbẹ́ rí nǹkan ẹ dákun bẹ́ẹ̀ sì lè wò ó fáyìn tó ó wá yá yìí owó mìíràn ó ló ń fáyìn sótó kó mọ̀ wọ̀ bẹ́ẹ̀ wà rẹ̀ ṣe tó òhò ló wà. ẹ já kí ọmọ Ọ̀fà tí wọ́n ń daṣọ yìí bu Ọ̀fà tí òjò fà ó wà ní òhò. wọ́n fà bá tóbi ńkọ́ ìlú yìí tóbi ọmọ bẹ ní tóbi ìlú tí a bá tóbi tí wọn ò bí ọmọ tó tóbi kò tó nǹkan ní òlé ẹkọ ìlú náà. abẹ́yìn akọ̀yà akíyẹ̀yìn akọ̀yà Ọ̀fà. وما فضل ọmọ mi wọ́n ti jáná sí ìdí nǹkan kí ọ̀rọ̀ mi ò ní pọ̀ lónìí. tó bá ti bẹ̀rẹ̀ sínú kó sí mi lọ́pọ̀lọ́ ń sìn nǹkan mọ́ ya lọ ni. wọ́n náà sì mà mọ́rin mi ń jà kí lónìí. mò ń wojú ọjọ́ pẹ̀lú kábíyèsí ọlọ́fà ní sọ̀rọ̀ pé ìràwọ̀ la fi ṣiṣẹ́ pẹ̀lú ara wa. mo kí bàbá wa olówó gádà àdéjì Mustapha olówó gádà mo mọ̀ kí yín púpọ̀ jẹ́lu ogbójú òkè pé wọ́n wálé ọdún ká máa wó yànyànyàn ẹ mọ̀ sí mo kí yín ẹ̀rọ àwọn aṣọ àdàbọ̀ra lù. ààrẹ bọ́ba ṣèlú lọ́kùnrin ẹkùnrin láti ìlú òyìnbó ń tẹ̀lé yín káàkiri ẹ̀ mọ́ ni kábíyèsí ẹ má bínú ẹ̀rí ọmọ yín ló tó yín pè mú kí àwọn bá ṣèlú mú kí ọba chiwa Túndé Rájí. àwọn ti wà ń bẹ̀ pé yes bàbá wa olóyè wa bàbá wa orí ló ní ṣe kápẹ́ ní bórí ṣe máa pé tó ní máa tóbi ní tírélà ò lè kó orí yín àmọ́ tọ́lọ̀ ń kó bẹ́ẹ̀ ló pọ̀ orí ò gbọ́dọ̀ jórí lọ kéyìn lè bá a lè rìn. ìwé tẹ́ ti kọ láyé mọ́tò lè kó pẹ̀lú ọwọ́ yín àkíyàwó ànákò kábíyèsí ọ̀rọ̀ ní ṣókí bóni ọjọ́ àràfà ti gbanú mo kí ẹ̀yin ọmọ lóòkú tẹ́ ẹ dá sílùú Ọ̀fà tí Ọ̀fà fi mọ̀ pé ń bẹ bẹ́ẹ̀ tóbi jù báyìí lọ bẹ́ẹ̀ bá kópa nú Ọ̀fà ni ẹ̀ máa sòkú yín ni ẹ̀ máa ṣe lọ́fà ilé máa rí àwà Ọ̀fà. bẹ́ẹ̀ sì lọ́pàá àfáwọn alálìkì àmọ́ yóò béèrè wa ojú tìlú ẹ̀ ọ̀nà pé mọ́mù lu yín ni. kí lóde àjùmọ́ wọn lọ́fà. kábíyèsí bóni ṣe họ́ tó àwọn akẹ́ yìí bóde lónìí torí ẹ̀ tí ó mú àní nǹkan òní ni wọ́n ti dé. mo ṣe bóde ní wojú fóònù fẹ̀fẹ̀ kí nǹkan mọ́ fòmí ru ọlọ́dún kọ̀ọ̀la. wọ́n gbẹ̀rún olúwẹ̀ lọ́bùnmí nígbà tá a bá ń lé àdélé bá àfà ní fòsì ta àfà kí ọba ẹ má mú wa o ẹ bínú gbogbo òkè ọ̀rọ̀ mo ti kí ṣe ti bàbá mo kí ọba náà ibi mo kí gbogbo àwọn àfà mo kí ẹjọ́ torí ọjọ́ ẹ dákun sí ẹ bá mi gbà bá o torí mi lọmọṣẹ́ gbogbo yín ẹ̀yin lè rán mi ń ṣẹ́ká. kábíyèsí ìyálẹ́ni tó kú kí ló ṣẹlẹ̀ ńjọ́ tí ìyá ànábì fẹ́ kú gbogbo ọmọ tó wà ń bí kó gbọ́ lónìí wáàsí tí ò ní gùn ìwọ tóbi rẹ̀ ò bá ti lè fi yànnà lọ́dọ̀ Ọlọ́run pé mo bí oríire ọmọ kalẹ̀ ọ sọmọ àlùbáríkà ìyá ànábì wa ń sọkún kábíyèsí
ń sunkún ń wo pé ọmọ tí ń fi ilẹ̀ yìí ó kéré fún ara ti lọ ni mo kí ń sunkún ó ń rọ́jú ọkàn tó bú ẹ̀rín lójijì ni kábíyèsí ọlọ́fà ìyá ànábì ń sunkún lójú ẹsẹ̀ wọn á tún rẹ́rìn-ín aṣíwájú ìṣesí méjì lẹ́ẹ̀kan náà n tó parí lẹ́kún tún wá pa lẹ́rìn lójú ẹsẹ̀ ọmọ sọ fún wa pé wáàsí wo la gbọ́ rí ọ̀pàdé àáfàá tó rí rẹ pé tí ó sọ tó gbọ́ rí ni ìwo la gbọ́ rí sáà tẹ́ ń pàdé òun bó ní ẹ wo tí ràdé láyé béèyàn bá ṣe ga tó ní ó ṣe rí iná tó ǹjọ́ rábìú lọ mọ́kà tí kò fẹ́ dì mọ́ sàfà àti mọ́ríwá ó kàn náwó lọ́kàn tí wọ́n mú náà rí nǹkan ó lo advantage gíga kábíyèsí bàbá inú yóò máa dùn Àmín. gbogbo ohun tí yóò máa dùn máa ń lẹ́yìn máa pàdé Àmín. níbi kárẹ̀ ẹ̀kan náà kó sẹ́jẹ̀ ẹ̀ ní sí àgbákò Àmín. orí ibú bẹ̀rẹ̀ níbi èyí o tí yóò bá lásídẹ̀ǹtì yóò kàn rẹ̀ ẹ̀kan náà ní ó sẹ́jẹ̀ orí ibú dé náà nù. wọ́n ní kí ní payá nẹ́bì lẹ́kún ẹ̀yin àfáà mi tẹ́ kọ́ mi ń kéwú àbálóyún kéwú kọ́ yìí ni ìyá nẹ́bì ni ti ń pa mí lẹ́kún ẹ̀ mọ́ mo tí mo sì fẹ́ kà ìbọn bá lè sunkún jákè ń tiẹ̀ sunkún sínú ó ní ti ń pa mí lẹ́kún ni pé kullu hayyin mayyit gbogbo bá a ṣe ń mí lọ òkè mí lọ ọ̀sàlẹ̀ yìí wọ́n ó ṣílẹ̀kùn yàrá wa ńjọ́ kan àgànnà lásán ni wọ́n rí lọ́ọ̀kan yàrá tí wọ́n máa ní ẹ̀bọ́ bàtà kẹ́tó wọlé ẹran gan wọlé láì bọ́ bàtà àgbàlá tí wọ́n máa sáàtì ara wa ká tó débẹ̀ wọ́n máa fi máṣíìnì sí wa lára bóyá a gbé nǹkan olóró dání yóò wá ahu kókó tí wọ́n máa pa ẹranko nínú àgbàlá náà because time tó ní ilé bá ti kú ilé máa dàrú ni ẹnìkan mo fẹ́ kẹ́ farabalẹ̀ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ farabalẹ̀ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ farabalẹ̀ torí Ọlọ́run ẹ bá ń dá sí wọn agboola. وإذا حملت إلى القبور جنازة فاعلم Prince بأنك بعدها محمول تالله لو علمت ما وراءك bàbá wa síwájú لما ضحكت ẹ̀dọ́kẹ́ ni wọ́n jòkó ẹ bá ń bẹ̀rẹ̀ kí wọ́n jòkó. لأكثرت البكاء ìbá sọ lọ́fà tó wà ń bí wọ́n ti wọ́ọ̀nù mi pé n gbọ́dọ̀ ṣe bá ń lóde mọ́ báyìí ó bá ti pọ̀ èmi ń lọlé nísìnyí. تالله لو علمت ما وراءك bí wọn bá jẹnu bẹ́ẹ̀ bá jẹnu ó ká mi ibi tí ẹran mi lọ lákọ̀ọ́kọ́ n ò ní lọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì mọ́ o ẹ̀wù mo papapa tí wọ́n sọ mi di olókùnrùn ẹ̀yà farabalẹ̀ o ń máa lọ ni kápẹ́ ní ti ń jẹ ni ebi ò pa mí mọ́ láyé o. تالله لو علمت ما وراءك bàbá bí o pa mí bàbá dààmú tá a bá lówó kò kàláfíà tá a fi náà. لما ضحكت tá a sì ti ní. لأكثرت البكاء mo kí ọmọ lójú ọba long man mo kí abí mo lọ wí. الله لو علمت ما وراك
ọmọ yìí má kéwú tó pọ̀ mo fẹ́ tẹ̀sí dọ́lọ́fà lóhùn. لما ضحكت لأكثرت البكاء n ta ma fi da ọ́fíìsà mọ̀ wọ́n bẹ́ gìjà. تالله لو علمت ما وراك ọmọ ọlọ́fà. لما ضحكت àwọn tí sọ ọ́fíìsà ní ẹ̀tẹ̀ jẹ́jẹ́ yìí. لأكثرت البكاء ẹ kú náà wá bó lọ rí. لما ضحكت لأكثرت البكاء wọ́n ní tó yẹ kó pa wá lẹ́kún. bàbá mi kábíyèsí ọlọ́fà. ìjẹ́ wo ni wọ́n sì lè wálẹ̀ fún tajà tẹran. ta ló mọjọ́ tí wọ́n sì lè ń lẹ̀ fún tajà tẹran. ẹ dákun ẹ dákun. ọjà tún mẹ́yìn mo fọlọ́ ń bẹ̀yìn. bẹ́ẹ̀ bá dé yàrá mi ní sinmi bá sèmi tí ń sun mi àtàn ìyàwó mi. ẹ lè mọ tí mo kó kalẹ̀. ta ni ó kúrò fìrí wọlé mi. gbàdí ò fẹ́ ra àgbákò láwìn. wọ́n wá sílẹ̀ níjọ́ kan. àwọn tí wọn ò tó kí wọ́n tẹ rọ́ọ̀gì amọ́lẹ̀ wọ́n máa yí amórí bẹ́ẹ̀dì. ẹja pìrìpì àjọ náà kalẹ̀ o àmọ́jọ́ tí ó dé. ìyá ànábì ló ṣe wá sí yìí o. لما ضحكت dákun má fà kí wọ́n má jẹ nǹkan ké. ìmáàmù ẹ jókòó wọ́n ń kánjú èmi náà ń kánjú ẹ sọ pé ń kánjú ń gbàlejò. ẹ̀ẹ̀kejì wọ́n ní wa kullu jadidin baalin. ó ní tó tún pàlẹ́kùn kábíyèsí. ó ní gbogbo ohun tó tuntun ni ó dà kísà tí ó gbó. bàbá ọlọ́fà máa ń ṣe wáàsí kan fún mi ọlọ́run ló ní kí n gbọ́ ẹ̀yin lẹ ṣe fún mi ní wáàsí. bàbá ní imam bọ́ọ̀ ṣe ń travel káì máa rí nǹkan mọ́lẹ̀ máa rí nǹkan mọ́lẹ̀. ìgbà kan bọ̀ tó fẹ́ lo ara tí ò ní ṣe lò mọ́. ntọ́ba ṣe lókùtọ́ máa jẹ. gbogbo ohun tó dáa tó tuntun àtàjùdí ní ẹjọ́ kó ẹlòmíì ó kọ́ ṣe yín bọ́lá wí. لما ضحكت ولكثرت البكاء ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń tẹ̀ ń bẹnu hall pẹ̀lú mi lónìí. ẹ jẹ́ amúra kalẹ̀ aró béèrè tá a fi ṣe afẹ́ dògbó àá padà gbọ̀n àá gbọ̀n tìtìká tó kú. ogbó dé ogbó yóò dé èmi tẹ́ ń pè lọ́mọ ẹjọ́ iṣẹ́ ti fẹ́ gbó mi. ọjọ́ orí mi lẹ́ ń wo ohun tí mo fara ṣe ti kọjá bí wọ́n ṣe jòkó yìí. bẹ́ẹ̀ni. ara ti béèrè kálukú lára ó béèrè ní tí ẹ fi ṣe pàtàkì jùlọ ní tí ẹ wà nídàálẹ̀ ẹ tètè wá síra sílé torí ìjọ tó di ogun bá dé kẹlẹ́ ríbi sùn sí. bàbá mi ọlọ́fà kí ló pa lẹ́kùn kẹta. لما ضحكت ولا أكثرت البكاء ó ní tí ń pa lẹ́kùn kẹta. wa kullu kabirin yafna. ẹ dákun àpọ̀jù ní ọ̀lùdé bí kẹ́ni wọ́n má kà yín. títóbi yín kó jẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ tí ń ṣe òun. ó ní ẹlẹ́ẹ̀kẹta gbogbo ohun tó tóbi láàní padà rí mọ́ láàyè rẹ̀. ẹ gbọ́n tí ń sọ ọlọ́mọdé ó yá ní ìsìn ni ẹ̀sìn àmì fún wa kí ló tó sàmì n ò níbi tiẹ̀ sàkàwé kọ́ máa ní í sépè ilé ọ. ẹ gbọ́ tí máa fẹ́ sàdọ́ ni ìmáàmù kínní ìkejì ìkẹta mò ń wá kà lórí mẹ́sàn-án
tí mo sì kẹwàá tá a bá lò tó bá pẹ́ bọ́lọ̀ ṣe kàǹkà mi tó yìí ẹlòmíì lẹ́ẹ̀ tó padà rí bẹ́ẹ̀. Allah. á la àgbàlá tara mi lèmi sọ gbogbo ọlọ́run ní kúmọ́ntì ẹ̀ ju ayé. bani dunya. mo ti wọ́nu yín. àdébì tó tóbi jù gan náà mú kú mẹ́ẹ̀. Bẹ́ẹ̀. gbogbo àlá tí bá ti ronú kó òun ní kú ò láyé yóò balẹ̀ jẹ́ kò sì ní kú dáadáa. Allah. Allah. gbogbo tó tóbi ní òkú ò láyé ẹ̀. àwọn sáfúwájú àkọ́kọ́ náà tó tóbi lọ́fà tẹ́ ẹ̀ tó kẹ́ bú lẹ́yìn ọ̀ sì mọ̀ sórí bú nísìn lẹ́yìn náà. wọ́n sún fún àmì kálukú lọ kódà lómi àmọ́ bíi tísàlẹ̀ rẹ̀ wà mọ́. Allah. ó sì tóbi ń jọ́ náà lọ. àwọn tí ó dájọ́ ọkú fún ọ tí ò ní yẹ. Allah. ẹlẹ́ẹ̀kẹrin Naam. tí ń payá nẹ́bì lẹ́kún Nípa ẹlẹ́kún. ó ní wàkúlù áàtì kọ̀rí gbogbo wọn tí wọn bá ní ń bọ̀ náà ló súnmọ́ tí wọn bá lò lọ 120 láyé tó bá ti lọ 60 ó kù 60 náà ni yóò máa dínkù ni kò ní pọ̀ sí i. Ní pọ̀ sí i. jẹ̀mọ́ ó ń dínkù o bí ti ń sọ̀rọ̀ lọ́ẹ̀ tẹlomi kò oṣù kan tẹlomi kọdún kan kódà tẹlomi kù ọjọ́ kan iléyà ọ̀la yìí kò ní kí láyé kò sì mà. Allah. ẹ jẹ́ amúra fún un tí ń bọ̀ ó fẹ́ dé o. Ó fẹ́ dé. n tó jọdún kan yóò kó oṣù n tó jóṣù yóò kú ọ̀sẹ̀ n tó jọ́sẹ̀ yóò kú ọjọ́ n tó jọjọ́ yóò kú wákàtí n tó jẹ́ wákàtí yóò kú ṣẹ́jú kan. Allah. tó bá yá aago bá lù kábíyèsí ẹ má bínú torí Ọlọ́run ẹ̀fìn mi yá nábì lónìí mo rí bó ni wà choked púpọ̀. kí wá ní pààyà nábì lẹ́rìn-ín sẹ́gbẹ́ tí mo kà mẹ́rẹ̀ẹ̀rin ó tó ká sunkún lórí ẹ̀ èmi á máa sunkún tèmi péjọ ni wọ́n ka ìmáàmù kọkànlá ọjọ́ nísìnyí dínkù yìí Ọlọ́run sì fọjú orí pààyàn àsìkò ní fi ń pààyàn. wọ́n ti wọ́n ń pààyà nẹ́bì lẹ́rìn-ín ẹ gbọ́ oyin lónìí anamọ yìí ta wà díkìrì báàkì orin tí ń pa mí lẹ́rìn kọ́ taraktu khaira ó ní mo fi oríire ọmọ kalẹ̀ ẹ gbọ́ ó ní lónìí òun ò ní sun ayé àmàrà ọmọ òkò òun ò ní parẹ́ ẹ̀yin ọmọ tẹ́ ẹ wà níbí ẹ má jẹ́ ọkọ̀ òbí yín ó parẹ́ lórí yín tó bá ṣe pé iléeṣẹ́ kan lẹ́kọ́ ẹ sọ ní àmọ̀pé ẹ sọ ní àbẹ̀wò ẹ sọ ní àdùnní ẹ sọ ní àbẹ̀fẹ́ ẹ kọ́ ọkọ̀ yá àti bàbá yín sára tẹ́ ẹ bá ṣe kọ́mọ yín náà lè kọ́ ọkọ̀ tí yín sára tiwọn náà lọ́la. ṣé wọ́n gbọ́ yìí ṣe pé kálukú dákẹ́ torí ẹ̀ ṣe bẹ́ẹ̀. تالله لو علمت ما وراك لما ضحكت ولا كثرت البكاء. jama Naam. kábíyèsí kí ló dé sọ Kábíyèsí. sọ̀rọ̀ náà ló dùn ètò bá wọn ẹ sọ já kékeré ń bọ̀ Kábíyèsí. ẹ tó bá ẹ tá a bá rí gbogbo ìgbà yẹn bá ti rí ẹja kìkìkìkì ìjùkọ àfa náà. وإذا حملت إلى القبور جنازة. ó ní mo fi oríire kalẹ̀ Mo fi kalẹ̀. kábíyèsí Naam. lára tí ń jẹ́ oríire tó kù máa fi lẹ̀ gbogbo òkú táwọn ọmọ rẹ bá ń jà lẹ́yìn rẹ̀ kò ní rálì kìámọ̀ wọ̀ Allah. ọlọ́run ní sọ rí nítorí bí wọ́n ti dẹ̀yìn rẹ rú èmi náà bínú sí ọ Allah. gbogbo yín lẹ tóbi fámìlì yín ẹ lọ forí jìnra yín bí tí yẹn bá ti ga lè súnmọ́ wá ká ẹ tóbi níran yín ò nígbà ọ̀ níyàn mi jẹ èmi gan gbé UK Amẹ́ríkà mo ti wá Canada lèmi ti wá ọlọ́run kẹ́yìn púpọ̀ ẹ má jẹ́ ó dẹ̀bi fún àtóbi yín
ẹ sì mọ̀ pé ibi tí wọ́n ti máa lájà ńlẹ̀ ó kéré o gbọ́dọ̀ gbà ló pọ̀ o. tó wọ́n fẹ́ tún àga sí yóò dáa fún yín bẹ́ẹ̀ ṣe yí àga o pé bí ọbọ̀rọ̀ dé mo kàn mí sí èmi ò bá yín gbénú ràn yín àmọ́ tọ́lọ̀ ní wí ni mo wí hùn sáré ìrìn tó lòsì ò bá pọ̀ tó lówó ò bá pọ̀ wọn yìí jà ẹnìkan náà ni wọ́n mọ̀ sìn ẹni ó kà wọn torí òsì ti àrẹ́sì wọn àmọ́dé tí wọ́n bá ti lówó tó pọ̀ tí kálukú ní láárí wọ́n mọ̀ yarí ni ó bọ́ mi kẹ̀mí náà bọ́ ẹ̀ orí ẹ̀ burú ni orí tí náà ya ẹja àjọ tẹ̀sí kẹ̀kí lọ́kọ́ tí mi kọ́ kí ló ń gùn tí mi gùn òsì nígbẹ̀yìn ẹ̀ àbọ̀ ń ṣe èrètí ẹ̀ náà bàjẹ́ ẹnìkan wà ní afọmú ìyá abẹ́yìn wèrè kan wà ní ọmú tó kan ẹ má jẹ́ ọmú ìyá yín ó kan ẹ má jẹ́ bàbá yín ó burú wọ́n bí yín kẹ́lẹ́ sórí ire ni ẹ lọ pa wàhálà tì èmi ò bá yín gbé àmọ́ tọ́lọ̀ ní sọmọsọ ẹ gbọ́ abẹ́ ìdáhùn gbogbo tẹ́ ẹ máa ń ṣe má jẹ́ ó kọ́ sákàǹtì màmá yín o tọ́lọ́ lọ́hùn òbí ṣé ẹ jọ ó ní mo fi oríire ọmọ kalẹ̀ fi kalẹ̀ gbogbo ohun tí mo kọ́ èmi ò kọ́kọ́ ara mi sí ó kọ àfáà mi ó kọ grandfather mi ó kọ dáàdì mi ó kọ ìyá mi ọmọ mi wá pè mí náà tó jókòó yìí wọ́n ní kí ló dé kí làá fi dà yín mọ̀ bó ní tí n bá lọ ẹ kọ́ ọkọ tèmi náà sára tí ń náà. ọ̀lẹ́ kọ àbẹ̀kẹ́ ọ̀kín sílé tó ọkọ́ sílé ilé tó ọkọ́ kódà bí ìyá rẹ̀ òsùn mẹ́tì ẹ̀ fi sọ́ ọkọ rẹ̀ kí wọ́n mọ̀ ní ilé tó kọ́ fún ìyá rẹ̀ tó rọ̀ ẹ̀sọ́ ọmọ rẹ̀ tẹ́lẹ̀ ti fi rẹ́ǹtì tán. tí ẹ̀ họ́nà rẹ̀ kọ́ fún ọkọ rẹ̀ sí gbẹ́kànga ló kọ́ rẹ̀ kọ́ mọ́sálásí ló kọ́ rẹ̀ ọlọ́jọ́ dáa fún aṣíwájú ẹ̀ ní ṣòfò mo débẹ̀ yẹn mo kàn ọwọ́ yín tó lọ rẹ́gẹ́dẹ́ àwọn obìnrin ti là níwájú ọlọ́run báwọn. ẹlẹ́ẹ̀kejì ó ní wọ̀rẹ́ tutù húrà ó ní mo sì bí ọmọ tó mọ́ tàyó síbẹ̀ yẹn lè wòran jù ó ní mo sì bí ọmọ gidi ẹ̀yin tẹ́ wà mí ẹjẹ́ á jẹ́ ọmọ gidi o gbogbo ọmọ tí ò bá ti rántí òbí rẹ̀ ọmọ rẹ̀ ò ní rántí òun náà o ẹ̀san òkè o bàbá nìbí ń sọ níbi tá a ti kó ń sìn pé èèyàn lè fẹ́nu kan àwọn tó bí mi yára bí mo gbọ̀n nísìnyí torí mo ní pé nítorí tí mò ń ṣe yìí àlùbáríkà wọn ló ràn mí ké wo ni mo máa ké ọ̀rọ̀ wo ni mo máa sọ àwọn kan ló kó náà mi tó jiná báyìí ẹjẹ́ àrántí àti tó kó náà wá wọ́n kú ni wọn ò kú ni tọ́ba erébìnú wọn ò ní rí yọnu ọlọ́run. ìparí ẹ̀rùn ó ní anamọ yìí tàwa díkìrì báàkì ó ní lónìí o òun gbà pé òun ó kú láyé àmọ́ látara ọmọ tó ń bí orúkọ òun ò ní parẹ́ ẹ má jókòó bí yín parẹ́ yín tẹ́ pé á lónìí o tí o bá sì parẹ́ ẹ má jò parẹ́ lórí dáadáa wọ́n tún dé àlàwọ́n làwọn máa fi lè hayá ti bá kọ́. máa fi lè hayá ti bá kọ́ máa fi lè hayá ti thubutu. tẹ́ bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ọlọ́fà ń tiẹ̀ ní sọ àṣírí tó yé mi ní ẹ má jẹ́ ń tutù rẹ́ mọ̀ dàn án láwọn àmọ́ méjì kan bẹ tẹ́ bá fẹ́ nu kàn ó kọ́ níwájú ọlọ́fà ọtí jẹ lọ èmi sì mọ̀ àmọ́ ní sọ fún yín ẹ ti mọ kọ́kọ́rọ́ tó tú ọlọ́fà ẹ wà bá mi nílé mo lè sọ fún yín nílé. nàbọ̀ní libuyuta wa hatima. ẹni tó bá fi òbí rẹ gbà pé wọlé òbí rẹ má bínú mọ́ tí ò bá ti gbọ́ gbogbo tó bínú ò ní gbọ́ tiẹ̀ òfin ọlọ́ọ̀ni ẹ jẹ́ kí ọmọ yín ó rí kó bí yín tóbi lọ́wọ́ yín kẹ́lẹ́ bá tóbi lọ́wọ́ tiẹ̀ náà. aṣíwájú ìparí ọ̀rọ̀ bàbá kan ló darúgbó ọmọ rẹ̀ wá kọ́lé ó wá ní bó tiẹ̀ síjọ́ kan jẹ́ ń sunú ilé rẹ̀ ó bá dídá díẹ̀ sunlé ló bá mú un lọ lé kò wá fi sílé tó kọ́ gẹ́gẹ́ wá fi sí èyí tí ń kọ́ lọ́wọ́ tẹ́ẹ̀sẹ̀ kàn tí ò ní wíńdò òtútù wá mú bàbá rẹ̀ báyìí bàbá rẹ̀ wá ń sọ bí ògì
ó ní dákun daṣọ bò mí ẹ daṣọ bò bí yín ẹ dákun gbogbo ọmọ tí bá ń jà tẹ́ fi ń pé àwọn ọmọ rẹ tún dé ẹ ti tú òbí yín láṣìírí báwọn ẹ daṣọ bò wọ́n ẹ daṣọ bò wọ́n ẹ daṣọ bò wọ́n àwọn àbúrò mi nìyẹn níjọ́ tí àti ní bàbá láyé mọ́ wọn lọ́nà ọmọ jẹ́ gbọ́n àjà tí ń fi lọ́ bàbá mi kò sí ní tẹ́lẹ̀ ṣe o wọ́n sì sàrẹ́ rọ̀ bí a ṣe dúró ń gbọ́ òsè ẹnàró ńgbà tó ti ké mo ti dáyé bàbá wa wọ́n máa bẹ́ mi wọn parí ìjà ó kọ́ ni máa jẹun tó lè odọ́ máa lè bàbá ìmọ̀ yìí náà rojọ́ ọtí ṣé orí irú apẹ́mọ́nù gbọ́ lọ rí jèrè. نبني البيوت وحتما ó wá fẹ́ lọ mú aṣọ tí ó dàbò bàbá rẹ̀ olówó gádà ó wá mú ọmọ rẹ̀ lọ́wọ́ kábíyèsí òfin rábà nánú ó wá débi tí ó ti máa sọ ó sì damask ó sì lẹ́sì ó sì gíní yàtọ̀ yàkókò mbẹ́ Hollandis gidi ó sì gbogbo aṣọ tẹ́ ẹ máa wọ̀ ó wá kan àkísà ọjà jùmọ̀ adéníran ló ń bọ̀ láti India má gbà ó bọ̀ fún mi ọkọ rẹ̀ ó fún mi ló bá ṣe báyìí ló bá mú àkísà aṣọ tí ń wọ̀ nígbà tí ò tí ì lówó lọ tó fi tẹ́sàlẹ̀ àpàtì torí áyán ọmọ ní dáàdì kílẹ̀ fi ṣe ó léyìí tí ń dàbò dáàdì mi nìyí ó léyìí ń kọ́ ó láṣọ àmúròde ni èyí nǹkan àkísà rẹ̀ ó ní ẹ má kó tán sà ẹsẹ̀ kù bàbá ní kílẹ̀ ọ́fíìsì ọlọ́mọjọ wọ̀ọ́rù èyí ó ní táyì náà bá dàgbà ń dàrú ẹ̀bùn yìí ó ní ẹsẹ̀ àkísà kù ẹ̀yìn náà wọ̀ káyìn ẹ̀yin ọmọ tí ẹ bá ń ba tòbí yín jẹ́ ẹ bàjẹ́ dáadáa ọmọ yín ò bá ti ń jẹ́. تخرب تلك البيوت wá sí ó pọ̀ lónìí ẹ̀yin tí a bá sì tó yín ṣe tẹ́ ẹ fi sọ̀sọ̀ tẹ́ ẹ fi kínra ẹ mọ wàlúbẹ́ríkà tẹ́ ẹ ní gbogbo wá sí mo sọ ní general bẹ́yìn òkú ò bá ti dùn mọ́ wájú rẹ̀ ò dùn mọ́nu bẹ́yìn òkú bá ti lè tòrò wọ́n ti rí ìyànú lọ́dọ̀ lọ́wọ́ bá nù kò jù bá ń lọ ẹ̀yọ́ mọ́ lóòkú ẹ jáde. يموت كل البراء